ọpẹ́ ló yẹrù ọpẹ́ ló yẹrù ọpẹ́ ló yẹrù ọpẹ́ ló yẹrù ọpẹ́ ló yẹ gbogbo ọmọ mùsùlùmí. Ẹ jẹ́ ká dúpẹ́ f'Olúwa wa o, alhamdulillah. Hamidulillah rabbil alamin, ibi hadana ilal islami. Ká dúpẹ́ f'Olúwa wa tó ń fi wá mọ̀nà. Ká dúpẹ́ f'Olúwa wa tó dá wa sáyé, tó fún wa ní jẹ ìmú pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ohun pẹ̀lú ẹ̀mí gígùn. Ó tún fi wá mọ̀nà ẹ̀sìn ìsìlámù, èyí náà tó wà lọ́pẹ́. Ká dúpẹ́ f'Olúwa. Ìkẹ́ ìgẹ́ Olúwa wa kó lọ bá Nábì, àánú ọlá Allah kó lọ bá Muhammad, kó bá wọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí àti mùsùlùmá. Mo fẹ́ kí Muhammad mi bàbá Fatima, mo fẹ́ yìn Ànábì wa bàbá Rùkáyà. Orí lówó Muhammad mi, Adéọlá Nábì mi, Ọláníyì Mámúdù mi, Ọ̀rúnlọ́lá Mádù mi, atọ́nisọ́nà láyé, àsìpẹ́ bó tún dọ̀run. Ẹ̀yin fún jòwó, ẹ̀yin mẹ́nukùn, òkìkí ayérayé, kò sẹ́ni tó lè kí ẹ bí ti Allah, kò sẹ́ni tó lè yìn ẹ bí táwọn màláíkà. Mẹ́sẹ̀jì ni mo mú wá fọmọ mùsùlùmí o. Ọ̀rọ̀ ìfọwọ́sowọ́pọ̀, ṣíṣe ara ẹni lọ́kàn ó ṣe pàtàkì. Pípín sí yẹ́lẹyẹ̀lẹ ìyẹn kò yẹ wá. Láwùjọ ọmọ mùsùlùmí, ìwọ máa ṣe tìrẹ, kémi máa ṣe tèmi, ìyẹn kò dára. A ti mọ̀ tẹ́lẹ̀ pé kò dá, ká tún ṣe ló yẹ. A ti mọ̀ tẹ́lẹ̀ pé kò dá, ká tún ṣe ló yẹ. A ti mọ̀ tẹ́lẹ̀ pé kò dá, ká tún ṣe ló yẹ. Tá bá sọ pé ní ìṣọ̀kan wọn lọ́rùkù kò dá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká lè ráàyè pé ká tún máa tọ́ra wa sọ́nà ká lè là lọ́rùn. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nítorí Allah. Unity ní ká ṣọ̀kan, cooperation ní ká fọwọ́sowọ́pọ̀ ká lè rẹ̀yìn ọ̀tá. A ti mọ̀ pé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nítorí Allah. Bí unity kò bá possible, cooperation possible. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nítorí Allah. Significant issue ni tó ń bà nínú jẹ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nítorí Allah. Significant issue ni tó ń bà nínú jẹ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nítorí Allah. Ẹni tá a bá lábà òun là ń pè lágbà. Àgbà tó bá tàbá ṣe òun lágbà lágbọ́n. Ọgbọ́n tágbà lágbọ́n ni ló fi ń tún nǹkan ṣe. Àdìtú ọ̀rọ̀ mi rèé nkẹ́nà ronú sí. Àdìtú ọ̀rọ̀ mi ṣẹlẹ̀ fẹ́yìn tó ìjọba. Àgbà kì í wá lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Àgbà kì í fi rọrùn jù láǹgàláǹgà. Àgbà lọmọ mùsùlùmí lọ́jọ́ tó ti pẹ́. A kò ní dèrò ẹ̀yìn lọ́la Allah. Bọ́mọ kò dé bàtàn, àdébà àrọ́bá. Àrọ́bá bàbá ìtàn òdodo ọ̀rọ̀ ni. Ohun tẹ́tí wa ti gbọ́, etí wa ti kún. Wọ́n ní bẹ́ẹ̀ tí ó gbọ́ yín kì inú kì í bàjẹ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nítorí Allah. Significant issue ni tó ń bà nínú jẹ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nítorí Allah. Significant issue ni tó ń bà nínú jẹ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nítorí Allah. Kálẹ̀ lẹ́yọ̀rọ̀ lọ́nà, ká tó wá padà fàbọ̀ fàdìrẹ́ o. Ọmọ ẹni ò ní burú títí ká lè pẹ̀kún bàjẹ́.
àní kálẹ̀ lẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá padà fábọ̀ fàdìyẹ ọmọ ẹni oníburú títí ká lè fẹ́kùn pàjẹ́ tábà ń bára wájà tàdẹ̀fẹ́ nílọ síwájú which is fantasy ní tí kò lè happen. Ẹni bá ní kó kàn nígbà táwọn 90% bá wà nínú Islam lórúkọ lásán tá ń pè wọ́n fọ́rọ̀ ẹ̀sìn tán ò dá wa lóhùn mọ́. Akọ̀yà ṣẹ́wó mọ́ ẹ lára betí báyọ̀ ń kúrò lórí àdàkùlà bàtà ń papò yọ lọ́wọ́ ìyẹn àdìlágbà. Àbùkù nǹkan wá púpọ̀ ohun káyà ṣàtúnṣe tabakọ̀ tabala ò ṣe àwa ṣàlámọ̀. The new generation tó ń bọ̀ wá máa tún ṣe ohun tẹ́nìkan lè gbà ẹnìkan kò lè gbà ohun táwa bá lè gbà àwọn kò lè gbà ká tètè ṣàtúnṣe sí kó tó dábàámọ̀ significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah fa'alatun fa'ilun fa'ilatun fa'alatun fa'ilun fa'ilatun fa'alatun fa'ilun fa'ilatun fa'alatun fa'ilun fa'ilatun significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí Allah significant issue tó ń bà nínú jẹ́. Ẹjọ́gọ́ fọwọ́ sowọ́pọ̀ nítorí